mo fẹ́ fún wa ní iṣẹ́ kéńkélé kan ká lọ yẹ̀ wò bóyá ògo ṣì wà lọ́wọ́ wa, bóyá ògo wa ṣì wà pẹ̀lú wa, bóyá wọn ò ti gbà lọ. Because tá a bá kàn ní ká fi àṣírí tá a fi lè dáàbò bo ògo lẹ̀, ṣé ògo tí ò sí mẹ́lọ fẹ́ dáàbò bò, ògo tí wọ́n ti gbà lọ, bí ìgbà tí èèyàn waste time ni. So wọ́n bẹ́tà kéèyàn kọ́kọ́ mọ̀ bóyá ògo yẹn ṣì wà pẹ̀lú òun àbí ò sí kó tó dáàbò bò rọ́. Kí ni nǹkan náà? Ẹ jẹ́ ká lọ wá ìgbín tó pinnu dáadáa tó gbó. Àmọ́ pé ń gbé apinnu lọ́dọ̀ tí a ń bí. Tá a bá mú ìgbín yẹn délé, àwa gbé epo pupa àgbé kaná, yóò gbà dáadáa. Tí ó gbà dáadáa, a kàn mú ìgbín yẹn ni, a kàn da epo pupa yẹn sí ojú ìgbín yẹn ni. Kì í ṣe bí ẹ̀yin korofo ń bi iwájú tí ìgbín ti máa ń yọ jáde gangan. Ibẹ̀ la máa da epo pupa tá a gbá lórí iná yẹn, bá a bá ṣe ń gbé lórí iná báyìí la máa dà sí. Yóò ṣe ṣíì. Tó bá ti ṣe ṣíì tán, ẹ jẹ́ ká gbé sílẹ̀, ká dojú ẹ̀ bolẹ̀. Ẹ jẹ́ ká fi báskẹ́ẹ̀tì tó níhò, àwọn asẹ́ ìwà ráìsì, ẹ jẹ́ ká fi bò mọ́lẹ̀. Tá a bá ti fi bò mọ́lẹ̀, after 1 hour, ẹ jẹ́ ká padà wá wò. Tí ìgbín yẹn bá ti fà padà lẹ́yìn 1 hour yẹn, ògo wa ṣì wà lọ́wọ́ wa, tó wà intact, tó ń ṣiṣẹ́ gidi. Ṣùgbọ́n after 1 hour tí ìgbín yìí ò bá fà jáde, ẹ jẹ́ á tún fi í lẹ̀, ká tún wá lẹ́yìn wákàtí kan míì tí í ṣe 2 hours. Tó bá pẹ́ lẹ́yìn 2 hours yẹn ni ìgbín bá fà jáde, a jẹ́ wípé àwa àtàwọn kan la jọ ń pín ògo ńlò o. Wọ́n bá wa pín ògo yẹn lò. Ẹ share program yìí, ẹ like ẹ̀, ẹ kọ́mẹ́ǹtì, ẹ dẹ̀ máa follow mi nítorí àwọn àṣírí pọ̀ tá a fẹ́ fi síta. Tí ìgbín yìí ò bá fà jáde lẹ́yìn 2 hours tàbí ó fà jáde lẹ́yìn 2 hours, àwa àtàwọn kan la jọ ń pín ògo yẹn lò. Tó bá wá jẹ́ wípé ìgbín yìí kò fà jáde rárá, tí 2 hours yẹn náà ti pé, my friend, ògo ò sí lọ́wọ́ rẹ mọ́, wọ́n ti gbà ó. Àwọn kan ti ń lò, wọ́n ti gbà lọ́wọ́ rẹ. Ìgbà yẹn lo tó lè wá ó ní àwọn iṣẹ́ kan tó tún lè lò ńgbà yẹn láti gba ògo yẹn padà. Tógo bá wà lọ́wọ́ rẹ, iṣẹ́ tí mo bá wá, àṣírí tí mo bá fi síta tó fi dáàbò bò yẹn, ìgbà yẹn lo tó lè lò ó. Because ọ̀pọ̀lọpọ̀ wa, ògo wájú orí báyìí la gbé wáyé. Tí àwọn alágbára bá dẹ̀ ti rí, wọ́n lè ti gbà lọ́wọ́ ẹlòmíì. Wọ́n ti bùn ẹlòmíì lówó, wọ́n fi gbògo lọ́wọ́ ẹ̀. Wọ́n ti bọ ẹlòmíì lọ́wọ́, wọ́n bọ̀ lọ́wọ́ báyìí, shaking of the hand, wọ́n ti fi gbògo lọ́wọ́ ẹlòmíì. Hugging, kájìmọ́ra ẹni, wọ́n ti fi gbògo lọ́wọ́ ẹlòmíì. Aṣọ, ká máa káṣọ fún yàn, bá aṣọ tẹ́ni yẹn ti lò, àbó tiẹ̀ mọ̀ọ́mọ̀ lọ rà lọ́jà tó gbé fún ọ, wọ́n ti fi gbògo lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀. Ètò worst jù ní ìbálòpọ̀. Látara ìbálòpọ̀ ni wọ́n ti gbògo lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ adélébọ̀ náà wọ́n ti gbògo ẹ̀ dànù látara ìbálòpọ̀. Ẹ̀yin èèyàn mi, àṣírí ìgbàanì, àṣírí àwọn bàbá wa á jẹ́ fún wa o, yóò ju wa ṣe o.